Ẹ káàbọ̀ padà. Gbogbo wa la mọ̀ wípé sinimá tí Kenny George bá gbé jáde tàbí sinimá tẹ́ bá ti rí ní orí Òòṣà TV, ẹ ti mọ̀ wípé sinimá tó ṣe kíni tó kọ́ni lọ́gbọ́n ni, tó dẹ̀ ní kíni tó ní ìmísí àti òye. Kenny George ló tún gbélé kalẹ̀ o. Kí ni àkọlé sinimá yìí? Sambala ni o. Sambala. Ǹjẹ́ tí ẹ̀yin bá ṣe ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì yìí, ẹ má gbàgbé bá wa tẹ subscription button àti notification bell so that gbogbo ìgbà àti àsìkò tí a bá ti ń ṣe àwọn review sinimá bí eléyìí sórí agbègbè wa tàbí àwọn sinimá mìíràn, a máa jọ ní àǹfààní láti gbádùn ara wa. Nínú sinimá yìí, àwọn àgbààgbà òṣèré tó kópa nínú sinimá Sambala, èyí tí Kenny George ti ṣe kíni tó gbé jáde. Kenny George gẹ́gẹ́ fún ara ẹ̀ ìgbẹ́yìn nínú sinimá yìí. Habeeb, Alagbe, Jide, Awobina, gbogbo wọn pátápátá ló wà nínú sinimá Sambala. Ǹjẹ́ sẹ́yìn ò bá sì wo sinimá yìí nígbà tí a ń retí apá kejì, ẹ lọ sí ìkànnì YouTube, tó bá ti dé YouTube, wọ́n ti gbé jáde fún ẹ tẹ̀ síbẹ̀ Òòṣà TV. Òòṣà TV yìí Kenny George gẹ́gẹ́ ló ní ẹ tẹ̀ síbẹ̀ Òòṣà TV, wọ́n ti gbé jáde wá tẹ̀ Sambala. Ẹ̀sẹ̀ Sambala sí sinimá tuntun ní àjà àbálẹ̀ ni ó ń gbóná fẹlifẹli. Nínú sinimá yìí la ti rí àwọn àràmàǹdà, àwọn mysterious things tó ṣẹlẹ̀. Ṣé lóòótọ́ ṣẹ̀ ni àkúdàáyà wa àbí òṣàkúdàáyà? Àwọn ẹbọra nínú sinimá yìí tí wá jẹ́ o. Báwo làwọn ti jẹ́? Báwo lọ̀bọ ti ṣe rí sínú àti òṣè? Nínú sinimá Sambala lè fi máa rí ìdáhùn sí ohun tí mò ń sọ yìí. Lẹ́yìn báyìí tí wàá ń darapọ̀ mọ́ wa gẹ́gẹ́ bí mo ti sọ. Ẹ má gbàgbé, ẹ bá wa tẹ subscription button àti notification bell sórí gbogbo ìgbà tí a bá ti mú àwọn sinimá tàbí review bí eléyìí wá. Àjùmọ̀ máa gbádùn ara wa o, àjùmọ̀ máa fọ̀rọ̀ jómi torí ọ̀rọ̀. Sinimá Sambala yìí, bẹ́ẹ̀ bá sì wò gẹ́gẹ́ bí mo ti wí lẹ́ẹ̀kan, ẹ lọ sí Òòṣà TV lórí ìkànnì YouTube. Ẹ wò ó direct tàbí tẹ̀tẹ̀ ìtàgémọ́ ẹ̀. Ẹ jẹ́ ká jọ wá sọ̀rọ̀ lórí ǹjẹ́ nínú sinimá yìí tí Kenny George lè ṣe ni àbí yóò kàn sáà sí. Èmi rẹ́kọ̀ọ́ kan tàbí méjì kọ́ nínú sinimá yìí, ó sì fi ìyà ayé yé mi. Ǹjẹ́ lẹ́yìn náà bá rí ẹ̀kọ́ tàbí nǹkan tí ń kọ́ nínú sinimá yìí, jẹ́ kí n rọ́wọ́ yín ní comment section. Sinimá yìí cast wẹ̀lẹ̀gbẹ̀ fújì tí wọ́n rí ṣe, àwọn new cast tó wà níbẹ̀ àtàwọn old ones tí wọ́n rí ṣe. Sinimá Sambala nígbà tá ń retí apá kejì, àjà àbálẹ̀ ni ó ń gbóná fẹlifẹli. Ǹjẹ́ irú nǹkan bí eléyìí ṣé ìṣe ìbílẹ̀ òfò lè ṣẹlẹ̀ tí ó wà tí ó dẹ̀ ń ṣẹlẹ̀, àbí àròsọ àròsọ ní gbogbo ohun tí àwọn wọ̀nyí kan gbé kalẹ̀ fún wa? Sinimá Sambala ni lórí ìkànnì YouTube lẹ́sìn máa rí wò látọwọ́ Kenny George. Ìbẹ̀rẹ̀ sinimá yìí ti wá. Tó bá rí bákan náà, mò ń fẹ́ ọwọ́ yín o ní comment section. Bá wa share, ẹ bá wa subscribe, ẹ tẹ notification bell ká lè jọ máa gbádùn ara wa. Ẹ ṣé púpọ̀.